àákú dédé àkókò yìí ìròyìn ajá balẹ̀ yín náà ló balẹ̀ ní ìkànnì Samfatis Radio TV ìkànnì tẹ́tí mọ̀ bí ẹni mowó. Òní ni ọjọ́ kìíní oṣù kẹrin ọdún 2025 léyìí tó bọ́ sí ọjọ́ túsìdì ọjọ́ ìṣẹ́gun. Gbogbo wa la máa ṣẹ́gun ọ̀tá ilé, a máa ṣẹ́gun ọ̀tá òde, a máa ṣẹ́gun amọ́niṣe ní afàìmọ́niṣe ní aṣeni tábà ní dàrú. A máa ṣẹ́gun elénìní àti onílara bínú ẹni ọ̀tá ilé ọ̀tá òde. Àfojúfẹ́ni mọ́fọkàn fẹ́ni òrí ni sọ ohun tó dáa kó o kó ń bẹ̀ tán ní kẹ́ni àti kẹ́ni. Gbogbo àwọn wọ̀nyí la mọ̀ ṣẹ́gun wọn torí pé ṣíṣe báyìí ni tìlákọ̀ọ́ṣẹ̀. Ìràwé ìdájọ́ ti ẹ̀kọ́ sùn àti pé ẹnu báyìí ni ẹsẹ̀ fi pa èkùrọ́ ojú ọ̀nà o. Èyí ló dífá fún pé òní ni wọ́n mú ọ̀la wọn mú tí èyí padà á bọ́ sí i mọ́ ní ìtumọ̀ ẹnu ní apá bẹ̀. Àánú òní fẹnìkọ̀ọ̀kan lé Abídèmí Yùsúfù yín náà rí èmi lọ́mọ sọ̀gùlọ̀rọ̀ kó gbóhùn lé ọmọ nípò àlélu ọmọ alété ìjọba èmi gan lọ́mọ yín ọ̀bọ́kà rẹ̀ yín abara funfun ọkà abara mi nìjọ mi níjọjọ́ o. Ẹ jẹ́ ń kórìíyàn ọ̀hún láti bí etí àti mọ̀pá tí wọ́n kó láti ẹsẹ̀ kùkú gé wọnú ẹ̀ka bá dọ́gba mú ká tó lo òkè òkun kó mọ́ dàríyànjiyàn débi pé mọ́ fà ní ràkàtì àbí okùn lọ́dọ̀ yín tẹ́ fi mọ́ jiyàn o. Dókítà kan rèé onímọ̀ ṣègùn kan rèé tó jọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà onímọ̀ ṣègùn òyìnbó dókítà wọ́n ní wọ́n mọ̀ ti gbá a mú nílùú UK o. Wọ́n ti gbá arákùnrin kan mú ní ìlú UK eléyìí tí wọ́n ní ìmọ̀ ta oògùn fẹ́ẹ̀kì. Wọ́n ní àjàtọ̀ sí pé ń ta oògùn fẹ́ẹ̀kì gan wọ́n ní tó máa sọ pé iṣẹ́ ń bẹ fáwọn èèyàn. Wọ́n ní tí wọ́n máa sọ pé ẹ wò ó iṣẹ́ wà o tẹ́ ẹ bá ti lè san owó lórí orílẹ̀-èdè United Kingdom tẹ́ ẹ wà ní London yìí òun lòun bẹ ní ìcháàjì iṣẹ́ àmọ́ láti fún yín iṣẹ́ ẹ máa san owó kọ̀ọ̀kan o. Wọ́n ní bẹ́ẹ̀ ni ń gba owó jọ lọ́wọ́ àwọn èèyàn láì ní kókó iṣẹ́ kankan tó fẹ́ fún wọn. Ẹ wò ó ọwọ́ ti tẹ̀ o. Dókítà ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà onímọ̀ ṣègùn òyìnbó nílùú UK tí máa ń ta fake drugs fake medicine tí tó máa ń fáwọn èèyàn ní fake job pé àní ẹ wá ṣiṣẹ́ iṣẹ́ wà. Àwọn agbófinró ti ṣe ìkìlọ̀ ńlá fún ní kíni sẹ́nitọ̀ Natasha Akpoti pé arábìnrin ẹyẹlé ní ìwà àti ọ̀rọ̀ wa àti àpábíò tí ẹjọ́ ń bára yín tán máa jẹ́ kí àdàbà tàwọn àbádìẹ tàwọn dá sí o torí pé àwọn ọ̀gbọ́n kankan àṣàkẹ́ làwọn etí ti gé lọ́n bíbí láti wípé ìkìlọ̀ tí gómìnà ìpínlẹ̀ Kogi ṣe pé tó òun ò fẹ́ kí àwọn èèyàn péjọ ní gbangba lójúpọ̀nà pé kí ètò ààbò kó má bàa mẹ́ẹ̀ lójú àwọn èyí tẹ́ pé àwọn máa ń lo jàǹdùkú wọ́n ń gbénú ìmọ́lẹ̀ òkùnkùn ta ọfà sí ìmọ́lẹ̀ tí wọ́n fi ń kó bá àwọn èèyàn nípa pé wọ́n ń jíni gbé wọ́n ń pa ni wọ́n ń ṣe gbogbo àwọn bandits wọn ni ẹ má péjọ o lásìkò pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún ẹ má tiẹ̀ péjọ síbi kankan gbangba pé àkànṣe àdúrà kan ni àpérò kan lẹ̀ ń ṣe ni ẹ má dán wò. Wọ́n ní gbogbo ìkìlọ̀ tí gómìnà Ado Usman gómìnà ìpínlẹ̀ Kogi ṣe yìí wọ́n ní sẹ́nitọ́ Natasha ilé tí wọ́n ti gbé gidá fún oṣù mẹ́fà ní ilé ìgbìmọ̀ asòfin Nàìjíríà wọn ní kò mọ̀ gbọ́ ìyá yẹ ọmọ gbọ́. Wọ́n ní bẹ́ẹ̀ nìyá yẹ tó ń sọ pé àlọ́ òun fẹ́ dé Kogi òun fẹ́ kó àwọn èèyàn jọ òun fẹ́ kí àwọn èèyàn tòun. Wọn láwọn agbófinró ti wá ń ṣe ìkìlọ̀ pé màmá kí ló ẹ̀ ń gbọ́rọ̀ ṣá etí yín méjèèjì yẹn kò tíì di ẹ tẹ̀sí fi ń gbọ́ wa kétékété bẹ́ẹ̀ báyìí dán wò tọwọ́ wa bá tẹ̀yìn àní pé ẹ jẹ́ sẹ́nitọ̀ o ẹ sùn gbàgà ẹ gbọ́ etí yín tí ẹ ní orí yín tí èèfàpò yẹn sọ́rí ìròyìn yẹn ló gbé e bẹ́ẹ̀ mi kọ́ mọ̀ sọ́ o pé yọ́ padà nálé ńgbà bá gbé yín sínú gbàgà torí pé ogun àwítẹ́lẹ̀ kì í parọ́ fún arọ tó bá létí inú tó fi ń gbọ́rọ̀ lápá bẹ̀. Àwọn agbófinró ti mú ọmọkùnrin léńjẹ kan ọmọ 20 ọdún ní 20 years of age nílùú Kano. Wọ́n ní nílùú Kano ní kinní ọ̀hún burúkú mọ̀ ti ṣẹlẹ̀ sí ọmọ ìbí èdìmọ̀ ni ọmọ bíbí ìlú Kano lòun náà ọmọ 20 ọdún péré ni ọmọ léńjẹ 20 ọdún ọmọ pínínsín ọmọ àná. Wọ́n ní ọmọ ṣe bẹ́ẹ̀ lọ gún èèyàn pa ni. Wọ́n ní ọ̀kan nínú àwọn ẹ̀ṣọ́ Emir Sanusi kan náà ní ìpínlẹ̀ Kano. Wọ́n ní ọmọ léńjẹ mo rò pé wọ́n ránṣẹ́ burúkú ni iṣẹ́ tá a rán ikọ̀ ní kọ́ jẹ́. Wọ́n ní àìmọṣẹ́ kọ́ ọmọ orogun yìí náà ló dẹ̀ kó bá ló fi torí bomi gbóná o torí pé ọba rán níṣẹ́ odò ọba kún èèyàn láyé àtijọ́ bọ́ba bá rán níṣẹ́ ẹ̀yà nísìnyí tó dò dẹ̀kún èèyàn ó padà lọ sọ fún ọba ni pé odò ti kún bẹ́ẹ̀ bá wá gbà ajẹ́pẹ́ kájọ lọ́ngbà náà yòó kájọ kán lu omi. Wọ́n ní ṣùgbọ́n ọmọkùnrin yìí ọ̀ṣẹ́ bí ọmọ léńjẹ wọ́n ní ṣe ló fi ọ̀bẹ gún ìkànnú àwọn ẹ̀ṣọ́ Emir Sanusi ọmọ gún pa ní àsìkò tán kí ìdí ìtúnu àwẹ̀ ní àyà àjẹta ọdún ọwọ́ ti wá tẹ̀ wọ́n ní wọ́n ti fi sínú gbàgà o tá ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pé àwọn mọ̀ pé ọkọ ló ṣiṣẹ́ yìí ta ló rán ọ gangan ta lẹni ọ̀hún ti ń bẹ nínú ògò tó fi ń pè ń jẹ́ ìrìn wo gbé wa débẹ̀ wọ ọmọkùnrin ká lè fi ọ́ lẹ̀ mọ́ ìjà wa bọ́ọ̀lẹ̀ àní já wa bẹ́tà
má sọ ọ́ di létà tẹ̀ ẹ́ sí wa létí mọ́jì ó tẹ̀tì torí tí ẹ la fi dúró tì ọ́nù yàrá ìka fi fún ẹ ní òmìnira kó ká má bàa mọ́ fìyà jẹ ọ́ ṣùgbọ́n wọ́n ní kí ìjẹ́wọ́ wọ́n sì ń fi ọ̀rọ̀ pò nífọ̀pọ̀. ààrẹ bọ́lá ahmed tinubu ti sọ fún mínísítà ní olúlu nàìjíríà wíkẹ́ wípé ń wọ́n sáàkì ẹ wíkẹ́ ò ní làákà ọkàn dàgbà ní ọ̀dánú. ààrẹ bọ́lá ahmed tinubu jàgàbá aṣíwájú tàbá sọ̀rọ̀ nípa bat bọ́lá ahmed tinubu ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bàbá ti sọ ní gbàngbàngbà pé ìwọ nelson wike mínísítà fún olúlu nàìjíríà tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ rivers pé ń wọ́n sáàkì ẹ wike àkọ́kọ́ ná iṣẹ́ tá a ràn ọ́ ṣe o ọ̀hún tá a lókòbó rẹ̀ ó bọ̀ kọ̀ bọ̀ ó lóun lè bọ igba abẹ́rẹ́ òun lè bọ igba okùn èyí tó yẹ kó o mójútó imú lòún mú tó wíkẹ́ àkọ́kọ́ wọn ní ọtí ìrẹ́pọ̀ òtí máa ń mọtí ju àmupara ọtí ọmọ tí yóò ní kánrin ògógóró òlu yín tó ọmọ mu káàkiri wọn ni lẹ́yìn ìgbà náà báwa wá ní ọ̀rọ̀ jẹ́ méjì àbí iṣẹ́ tó yẹ kó o ṣe jẹ́ mẹ́ta agídí ló fi ṣẹyọ kan gbé ọba ti mọtí yó lójúmọ́ kí gangan la gbọ́ mínísítà fún kíni sẹ́ẹ̀ rẹ̀ gan èyí èyí wọn ni tinubu ní wíkẹ́ àtàwọn ẹ̀sùn kọ̀ọ̀kan táwọn èèyàn ti fi ń sọ ń pa rẹ̀ torí pé ẹnu ti ń kún ọ wọ́n dẹ̀ ti ń fi ọ́ bú mi pé kíni ọmọ tinubu ni tinubu ní pọ́n lẹ́yìn lórí ìjà tó tiẹ̀ kíni tó bẹ́lẹ̀ láàrin ìwọ àti gómìnà lọ́wọ́ ní ìpínlẹ̀ rivers ilé táwọn gbégidá lẹ́yìn yẹn fùbárà wọn ni gbogbo èyí ààrẹ ni wọn wò pọ̀ wọn sáàkì ẹ wíkẹ́ wọn gbégidọ̀ lẹ́yìn lọ́mọ mògógóró tàbí àbí ààrẹ ńlé lọ́mọ mú ńlé ńgbà ń bá sáàkì ẹ lẹ́nu iṣẹ́ níbẹ̀ yẹn. ìròyìn ajé àbẹ̀rẹ̀ náà ní í ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú ní ìkànnì Zamfatis Radio TV ìkànnì tẹ́ ti mọ̀ bí ẹni mo wò. ọmọkùnrin eléyìí tó kú síbi ìjà tí ń jà láyà ọjọ́ sátidé ọdún kọ̀la ọ̀làǹrẹ̀wájú success tó kú ní orílẹ̀-èdè Ghana níbi títí ń ja ìjà ẹ̀ṣẹ́ abẹ̀ṣẹ́kù bí òjò tí ó de ẹlẹ́mìí ṣe bẹ́ẹ̀ bá níbẹ̀ tó dẹ̀ gba ẹ̀mí nǹkan ìpìtọ̀ èyí tó lù láyé tó gẹ̀. kí ni ẹ mọ̀ nípa success? ǹjẹ́ yín mọ̀ wípé ọ̀rọ̀ kẹnu nínú ọ̀rọ̀ ọmọkùnrin tó kú ọmọ Nàìjíríà yìí ń sọ gbogbo ẹ̀ fún yín n ó wí fún yín níbi ìròyìn yìí kò ń sọ díẹ̀ ń wàá fẹ́ kan mú ìtàn ọmọkùnrin gangan wá fọ́nrán fídíò tó fi kú gangan ń bẹ ní àyín ẹ mọ̀ wá ní ìkànnì Zamfatis Radio TV àní fún yín lófò níta fi wà lókè téńté tábìlì náà nù àmọ́ kí n tó fún yín fọ́nrán fídíò ọ̀hún tẹ́ wò ẹ jẹ́ ń sọ díẹ̀ ǹjẹ́ yín mọ̀ wípé ọmọkùnrin yìí wọ́n ti kìlọ̀ fún success pé kó má lọ jà níjọ́ náà wọ́n ní olùkọ́ni ẹ̀gán sọ fún un pé tọ̀ success ìjà yóò ní lè wáyé wọ́n ní bẹ́ẹ̀ àwọn tí máa ń yẹ̀ wọ́n wò kán tó jà sọ fún un pé success àbí kí ló kọ rẹ̀ ó ti tóbi jẹun tó lè gbé bọ́dí ìgbó lè gbé ara lọ ọba ṣeé ṣe kọ́ ọmọ jà ìjà ẹ̀ ṣùgbọ́n wọ́n ní àyànmọ́ ògbóògùn orílẹ̀ lẹ́jọ́ àti pé kádàrá ò lè tàsé ìta àti kọ́ nílò òyìnbó fi máa sọ pé it has been written according to our destiny ìyẹn ni pé a ti kọ́ pẹ̀lú kádàrá wa wọ́n ní gbogbo nǹkan wọ̀nyí ní success tẹ̀lé bíi lẹ́gọ́fà wípé ẹ wò ó òun jẹ gbèsè òun ó dẹ̀ rí owó ń bi ìjà tóun bá pàdánù àbóhun borí owó sáwọlé wọ́n ó fún òun lówó àwọn gbèsè tóun ti jẹ sí ilẹ̀ rẹ́kẹrẹ́kẹ́ ti pọ̀ òun dẹ̀ fẹ́ sanwó olówó nídìí èyí ẹjọ́ òun ọjà àgọ́ ara òun gbé ní o kò gbé ní o dandan ta ìdán nítorí pé dandan báyìí lówó orí dandan ní ṣòkòtò fi wọ ìdí òun ọjà ìjà yìí wọ́n ní olùkọ́ni nítọ̀ ọwọ́ á kú òsọ́wọ́ rẹ àti pé ọwọ́ ara ẹni bẹ́ẹ̀ la fi kọ́ máa jẹ yo orí rẹ̀ ó sìn ọ lọ bẹ́ẹ̀ ni ó sìn ọ bọ̀ torí bóun ti ń wù ọ yìí fíìtì lẹ́nu tó yẹ kó ja ìjà yìí ìjà tí pé torí owó ló fẹ́ jà kì í ṣe pé bóyá passion ló ní fún un lásìkò yìí wọ́n ní ṣùgbọ́n ọmọkùnrin yìí ọ̀gbọ́ kéde ṣòun ni ọ̀gbọ́ àyànmọ́ ni ó ń tì í káàkiri torí pé ẹni tí ó bá kú ní àárọ̀ ikú ẹ̀ ò ní di ọ̀sán ẹni tá a kọ́wọ́ alẹ́ mọ́ wà láì bí wọ́n ń gún lọ́bẹ̀ látàárọ̀ kò ní í gbẹ̀mí mi ó di alẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni orí tí ó jẹ ìkó tẹ́ ẹ bá ń dé akoto fún gbogbo ìgbà pétọ̀ in case kíkó yẹn má bàa bá àsìkò tó bá sí akoto pé orú mọ́ òun lórí iná ni wọ́n náwó ọ̀kó yẹn sí torí pé àtikọ́ ni o àtikọ́ ọlọ́mọkọ̀ ìkọ́kọ́ sí ayé mi àti yín ẹnìkọ́ ọ̀gán wa o kí wọ́n mọ́kọ̀ láburú kọ́ mọ́kọ̀ ohun burúkú fún wa lẹ̀ ní apá sẹ́ńtà àbẹ̀yẹn success ó ti dèrò ọ̀run ẹ̀ṣẹ́ ló jà kódà kó tó kú òun ní ń borí lọ́wọ́ ìpele kẹtàrántírì ni wọ́n wà títí ń na akẹgbẹ́ ẹ̀ lọ́wọ́ tí dẹ̀ ti ń wíìnì lọ́wọ́ kó tó di wípé ẹlẹ́mìí gbà á lójijì lórí irin bí títí ń jà tó dẹ̀ nalẹ̀ lógèrèǹgbé tó ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mí mì ẹ wò ó
kọ́lọ́hún ó foríjì ẹni rere tó lọ lápá bẹ̀. ẹ farabalẹ̀ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́. ǹjẹ́ yín mọ̀ wípé success ti kúrò nílùú Ghana ó ti ń bọ̀ wá Nàìjíríà kó tó di pé ó dé agbede méjì kó tó padà? kí ló mú un padà? àti pé success àwọn wo ló jẹ lówó gan? irú ìjà wo gangan success wulẹ̀ ń jà gangan? ẹ má jẹ́ ń tàn yín, ìyẹn di inú ìtàn abala kejì ń pa rẹ̀ gangan tá a fi wọnú ẹ̀ gangan. ẹ jẹ́ máa fẹ́lẹ́ ṣe lọ fún ìròyìn ajá àbálẹ̀ tó ní ẹ̀mọ̀ mi ẹ̀mọ̀ ṣe mi pé orúkọ mi ò yípadà Bídèmí Yusuf yẹn náà rèmi lọ́mọ sọ̀kù lọ̀rọ̀ kó gbóhùn lé ọmọ nípa àlélú ọmọ létèjọba èmi lọ́mọ yán ọ̀bọ́kàrẹ́ yẹn abala fúnfọ́ ká abala mìnìjọ́jọ́ o. ẹ pàrípà ìkànnì Samfatis Radio TV ẹ bá ń lórí YouTube ẹ kẹgbẹ́ wọlé subscribe kẹ like ẹ share kẹ comment ẹ bá ń subscribe lórí ẹ níbi ibẹ̀ gangan jájọ rúpọ̀lẹ̀pọ̀ bí ẹ̀gúsí àti ẹ̀bà kájọ lẹ̀pọ̀ bí kíni bí fùfú àti ọbẹ̀ ọ̀gbọ̀lọ̀ yé pàrípà oúnjẹ yìí náà ní ìjọba Mufasa kí ló dé mọ́ pa wá gbé wa débẹ̀ gangan ni wọ́n ní ẹ̀wà àgànyìn àti búrẹ́dì Ọ̀yọ́ ńkọ́ ẹ bá tì í bọnú ẹ̀ búrẹ́dì Ọ̀yọ́ àtẹ̀wà àgànyìn yóò máa lẹ̀ ní lẹ̀kẹ̀tẹ̀ àgàgà lásìkò ọ̀gbẹlẹ̀ yìí èèyàn bá rí omi tó ti di búlọ́ọ̀kù tẹ́ ẹ wá kó àwọn èròjà gààrí sínú ẹ̀ tí gbogbo ẹ̀ ṣe mèdèmédè àwọn ṣúgà ẹ̀pà ẹja tó ṣe dáadáa àwọn ẹran ìgbẹ́ tata ti la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam ọlọ́run mẹ́ta lọ́kan bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ eriwo yàyà gbọ́ ẹ̀yà tó àyà ṣe mí ní dáadáa ní ayé máa já ájì àmọ́ mi aláṣẹ àtolùdarí Samfatis Radio TV tí ń bẹ ní UK Ireland ẹ̀ já sí dáadáa nú ayé ẹ̀ ní mórí bú sẹ́nu bí àkà ẹ̀yìn tí a ọ̀ dàbọ̀.